Olódùn tó mare ọba kùtùkùtù òwúrọ̀, ọba ọ̀sán, ọba ìyálẹ̀ta, ọba ọjọ́ gbogbo. Ajípé ọ̀fọ̀ o, àjísà oògùn páńpá wàrà, elétí gbóhùngbàròyé, etí kan tí ń gbọ́ ẹgbẹẹgbẹ̀rún ohùn lẹ́ẹ̀kan ṣoṣo. Olórí olùdáòbò tọmọ aráyé ń pè lóbìnrin, ìwọ ni akọgun olùdá oko tí gbogbo ènìyàn ń pè lọ́kùnrin. Ìbà rẹ ni mo ṣe, ìbà rẹ ni mo ṣe. Ìwọ lọba tó dá lákìrí iboto, ìwọ lọba tó dá lákìrí iboto. Ìwọ náà ni kò sẹ́lòmíràn lẹ́yìn rẹ, Olódùn tó mare. Ìbà rẹ ni mo ṣe. Ìwọ náà ni ọba tó dá látọ̀tọ̀, Olódùn tó mare. Kò sẹ́lòmíràn lẹ́yìn rẹ, ìbà rẹ ni mo ṣe. Ìbà rẹ ni mo ṣe o, ìbà rẹ ni mo ṣe. Ìbà rẹ ni mo ṣe. Òòṣà òkè ẹjọ́ ojú mi ṣe. Ṣé dáadáa ni mo bá yín ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT. Òtítọ́ ni wọ́n sọ, mi ò ní ṣẹ̀tàn. Bó ti tọ́ di bí ìpàdé dàn. Òtítọ́ ni wọ́n sọ, mi ò ní ṣẹ̀tàn. Bó ti tọ́ di bí ìpàdé dàn. Òtítọ́ lèmi akúkú máa sọ. Nígbà mo sọ̀rọ̀ níjọ́ òun, àwọn èèyàn pẹ̀rẹ̀ sí ní pariwo. Ẹjọ́ mo tún wá fẹ́ béèrè nǹkan míì. Ṣé gbogbo wa la believe wípé òbò tí Ọlọ́run dá yìí, gbogbo wa la mọ̀ wípé oko ni oúnjẹ òbò? Mo mọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ mọ̀ pé oko ló ń jẹ òbò. Gbogbo wa dẹ̀ la believe pé skin ara yìí àti skin òbò the same thing ni. Kò ṣe pé bóyá wọ́n lọ yá skin kan wá láyé tó fi wá dá òbò, nítorí pé òbò wà ní ìpamọ́, òun ló fi yàtọ̀ sí ẹ̀dá ara tó kù. Skin ara àti skin tó wà lójú òbò the same skin náà ni. Àwọ̀ òbò yàtọ̀ sí àwọ̀ ara. Ẹjọ́ kí ló wá dé? Bóyá wọ́n dẹ̀ fi bóyá àbí silver àbí gold àbí diamond ni Ọlọ́run fi build òbò ni. Bóyá wọ́n dẹ̀ fi kò yé mi. Tẹ́ bá mọ̀ wípé the same thing ni òbò, kí ló wá dé tá wá fẹ́ sọ òbò di a fẹ́ sọ òbò di museum center? Ọ̀pọ̀lọpọ̀ ti sọ òbò wọn di museum center, ọ̀pọ̀lọpọ̀ wọn ti sọ òbò wọn di wonderland, ọ̀pọ̀lọpọ̀ wọn ti sọ òbò wọn di YouTube ton monetize. Kí ló dé tá ń tanra wa? Ẹ máa fẹ́ ọkùnrin tó ti ṣe wàhálà díẹ̀ lẹ́yìn lórí, ẹ wá tax ẹ ló dìgbà tó bá run ìgbésí ayé ẹ̀kẹ́ tó fún lóbòdò. Ẹ ti wá gbàgbé wípé kò sí ìyàtọ̀ láàrin okó àtòbòṣà, wípé nǹkan kan náà àdàbí tó bá jẹ́ wípé ọkùnrin lè bọ́ra ẹ̀ sí wòwò ńta, bẹ́ẹ̀ yín obìnrin ṣe ń cover ìwòwò yín, tẹ́ ṣe ń cover òbò yín tó ṣe wà precious sí yín. Àárí ọkùnrin kan àfẹ́ tó bá ti ya wèrè ló lè bọ́ síta tó kó tú okó ẹ̀ síta. Bó ṣe bí òbò tí yín ṣe jẹ́ private sí wa, bí òbò wa ṣe jẹ́ private sí àwa, bẹ́ẹ̀ náà ni okó ọkùnrin jẹ́ private. As a matter of fact, kò sí òbò tó lè dára ẹ̀dó láìsí ọkùnrin. Kí lẹ wá ń pọ́nlé? Tẹ́ máa ní kọ́kùnrin lọ ta ìgbésí ayé ẹ̀, tẹ́ máa jẹ́ kójú ọkùnrin rí bí kó tó rí yín dó. Kí lẹ ń pọ́nlé? Tó jẹ́ wípé ẹ máa sọ, àfìgbà tí ọkùnrin bá ta gbogbo nǹkan ní ẹ̀ kó tó lè rí yín dó. Ìmí á tún lọ ṣe nǹkan burúkú sí jẹ́ pé ọkùnrin yẹn kò tiẹ̀ ní rójú ráyè àfìgbà tó bá kó gbogbo owó ẹ̀ fún yín. Ìwòwò tó wà lábẹ́ yín ló wà lábẹ́ ọkùnrin. Aṣọ lẹ́yìn méjèèjì fi ń bò mọ́lẹ̀. As a matter of fact gan, ó yẹ kó máa charge yín kó tó doyin, nítorí ẹ̀yin lẹ ní ìdókójù. I'm telling you, dẹ̀ lè dóra yín. Ọkùnrin á sì wá nǹkan rẹ̀, á tọ̀ọ̀chà rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin nínú yín wọn mọ bó ṣe ń kíkà bòbò fúnra wọn kọ́kọ́. Bẹ́ẹ̀ ọkùnrin á masturbate fúnra rẹ̀, á damira. Ẹ̀yin ò mọmira dà on your own. Kí lẹ̀ ń pọ́nlé, kí lẹ̀ ń bá ka? Àwítà àwọn kan mo sọ̀rọ̀ níjọ́ ni wọ́n ní èmi ní kọ́ máa dóbò ń ta. Ó ń pẹ́ kọ́ ṣé ẹ má jẹ́ ká tanra wa, ẹ má jẹ́ kí wọ́n fi Bíbélì àti kìíní tàn wá jẹ. Nígbà tí Ọlọ́run bá máa ṣèdájọ́ oko, I'm very sure mi rò pé ó dàbí pé Ọlọ́run máa ṣèdájọ́ àwọn ẹ̀yà ara tó kù, mi rò pé ó lè ṣèdájọ́ oko. Nítorí oko yẹn gangan ẹ̀yà ara go lè control oko. So ìdájọ́ oko yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì
tó ti fira ìyà jẹra ẹ̀ láyé lórí ọ̀rọ̀ àti má dòbò àti má dòkọ Ọlọ́run má jẹ́ kó tún lọ jìyà lọ́run torí mi rò pé wọ́n máa rí ìdájọ́ oko ṣe torí tẹ́ bá study anatomy and physiology ẹ mọ̀ wípé bí oko ṣe ń ṣiṣẹ́ ó yàtọ̀ sí gbogbo religious kini tẹ́ ń pa tẹ́ tó ń wàásù fún wa yẹn bí oko ṣe ń ṣiṣẹ́ agbára religion go ká tó bá bẹ̀rẹ̀ tó bá fẹ́ ṣòro so ngba tó Ọlọ́run bá máa ṣèdájọ́ oko lọ́tọ̀ ni àbí kó kọ̀ pass ẹ mọ̀ pé àwọn ìdájọ́ kan wà tẹ́ pa kọ̀ a kọ̀ pass a kọ̀ wò báyìí pé no ìdájọ́ oko yìí ò ṣeéṣe níbo náà ti fẹ́ bẹ̀rẹ̀ ìdájọ́ oko ṣé oko tó jẹ́ pé ẹni tó gbókó sára gan kò ní control nípa ẹ̀ àwítà àwọn obìnrin kan wọ́n wá monetize òbò wọ́n monetize òbò wọ́n sọ òbò di museum center wọ́n sọ òbò di YouTube wọ́n sọ òbò di Facebook tí wọ́n monetize wọ́n sọ òbò di Wonderland tó ń fowó wọ̀ wọ́n sọ òbò di Disneyland òbò tí yẹ kẹ́ máa bẹ̀bẹ̀ pé kí wọ́n bá yín dó ngbo bá di mẹ́ta 10 kobo tó ti wá yín ṣáta àti wọ menopause tẹ́ pé tẹ́wọ̀n bá rí dó gan ẹlòmí á máa rìn omi á máa ṣà omi á jókòó bá ìdí àárín ngbo bá ti ní bladder problem ẹ wá sọ di bàbàrà ìwọ obìnrin wà ní obìnrin tí ọkọ ẹ ò lè ṣe bóyá due health problem tí ọkọ ẹ ọkùnrin tó bá ti ní health issue bóyá bí diabetes àbí tó ti ní blood pressure tó ní pé ògùn tó ń lò wọ́n affect health òun ẹ má gbàgbé irú ọkùnrin yẹn máa sá láti discuss ẹ pẹ̀lú ìyàwó ẹ̀ ní ojú máa tí kò ní lè sọ especially tó bá fẹ́ dó ìyàwó ẹ̀ tó mọ̀ pé òun ò ṣe tó bá fẹ́ dó ìyàwó ẹ̀ torí pé òun ò lè ṣe déédéé ẹ̀rù á máa avoid ẹ̀ ojú á máa tì í torí pé ó mọ̀ pé ògùn yẹn ti ń affect òun irú ọkùnrin yẹn á prefer láti lọ ra ògùn kó lọ dóbò níta because ó mọ̀ pé òun ò lose anything tó ń bá ṣe níta kò sí nǹkan kan tó máa ṣe fóun òun ò ní padà lọ síbẹ̀ mọ́ ni bọ́yàwó lè ṣe kò ṣe sá fún sójú á máa tì í tí o bá nírú ọkùnrin bẹ́ẹ̀ tí ò lè discuss ẹ̀ ìwọ ìyàwó má keep quiet discuss it with your man pé kò bí pé kí ló ń ṣe bọ́ síta ògùn tó bá rí pé ìyàwó ń rà ògùn tó bá rí pé wọ́n lè rà tó lè enhance dídó rà á fún tó bá ní 2 hours ni kó fi lò ó fún kó lò ní 2 hours kó jókòó tí tó bá ti kù 1 hour kí 2 hours gbé mú lọ́wọ́ ọrùn ọwọ́ yá wánu lé wá lọ ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ kó mú wọlé kó lọ dó ẹ torí tó ò bá rà fún a lọ rà níta a lọ fi test òbò ẹlòmíì níta so ìwọ ni kó kọ́kọ́ sáré lọ ké gbàǹjarè pé kí ni mo lè rà láti enhance oko ọkọ mi kó rà fún kó dẹ̀ jókòó tì kó fún kó lò ó tó bá ní tóògùn yẹn bá tẹ́ pé 2 hours ló máa fi ṣiṣẹ́ dúró síbẹ̀ for 2 hours kó lò lójú ẹ kó dẹ̀ mú wọlé kẹ̀dẹ̀ lọ dóra yín má filẹ̀ pé kó dá lò àwítọ́ ẹ máa sọ pé torí pé kò ní discuss èmi náà ní discuss a ṣe níta I'm telling you a ṣe ń ta kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ ó kọ́ àdẹ̀ ṣiṣẹ́ a lo enhancement tí wò lè rà fún nínú ilé yẹn a lò níta I'm telling you so tẹ́ bá ti notice irú nǹkan bá yẹn lọ rà fún kó jẹ́ kó lò ó má bọ́ ọkọ ṣagídí pé kò sọ èmi náà ò ní fi èmi náà filẹ̀ wọ́n ló máa lose iye ọ̀nà méjì ló ń jẹ́ torí ìwọ sìn àtẹ̀wájú obìnrin tí ò lè ṣèrànù tí ò lè gbá rẹ̀ síta ọkùnrin á fà ìwé ara ẹ̀ ó tọ́ lẹ̀ fẹ́ gbọ́ èmi á dẹ̀ sòótọ́ fún yín á fà ìwé ara ẹ̀ tiwa ló máa jù àní ẹ má jẹ́ ká máa fún ọkùnrin ní nǹkan tí wọn ò nílé afford láti ṣe ẹ má jẹ́ ká monetize òbò mi ní kọkùnrin má ṣe fún wa bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká bá yí ọkùnrin jẹ́ pé ó dìgbà tí wọ́n bá nǹkan tí wọn ò lè ṣe fẹ́ bí nǹkan táwọn go tí ìgbèrò láti ṣe fúnra wọn a máa wò pé dìgbà tán bá ṣe fún wa ká tó fún wọn lóbòdò ṣóbò jẹ́ museum center ni àbí kí wá ni àbí kò ń ṣe awọ tó wà níbi ẹpọ̀n náà ló wà níbi òbò ni àbí kò ń ṣe aṣọ tẹ́yìn máa fi bo òbò tí yín lọkùnrin náà máa fi bo okó wọn ni kí ló fi yàtọ̀ síra wọn as a matter of fact obìnrin tó bá mọ iye okó gan kò sí nǹkan ọkùnrin tó bá ti ń ṣe fún ẹ kò sí nǹkan tó ní pé kó má ti ra gift fọkùnrin tó bá dó ẹ dáadáa I'm telling you kò sí nǹkan tó ní kó má ra gift fún ọkùnrin tó bá dó ẹ dáadáa tí ọkùnrin bá dó ẹ tó gbádùn ẹ tó gbé òbò ẹ gbóná kò sí nǹkan tó ní kó má ra gift fún kò sí nǹkan tó ní tó bá máa rí next kó má fi gift pàdé ẹ láti appreciate pò dó ẹ dáadáa ṣé gbogbo ọkùnrin ló mọ òbòdó ni ṣé gbogbo ọkùnrin ló mọ òbòdó tọkùnrin bá dó ẹ dáadáa tó dámira tó enjoy ààrẹ kò sí nǹkan tó ní kó má ra gift fún ẹ má jẹ́ kó máa jẹ́ pé every time la máa monetize òbò wa la máa sòbò wa di YouTube
aṣọ òbò wa di kíní town center, aṣọ òbò wa di Wonderland, aṣọ di Disneyland, aṣọ òbò wa di museum center tí wọ́n fowó wọlé lọ wo àwọn kíní artifacts tó wà ńbẹ̀. Ẹ má jẹ́ ká aṣọ òbò wa di bẹ́ẹ̀. Kí là ń pọ́nlé kí ni òfútù fẹ́ tẹ òyìnbó lè rọ́ nígbèyàn àìmọye òbò ní mọ́ṣúárì tí wọ́n máa lálẹ̀ wọ́n á tún gbá díẹ̀ gba pàpà àbí kò ń ṣòbò náà ní kí ni bàbàrà ń bẹ̀. Obìnrin tó bá mọ iye okó o ò ní máa sọ wípé ọkọ ẹ lóhun ò ṣe kó dẹ̀ gbójú kíwọ náà dẹ̀ gbójú kó má wà worried. Wà á máa ké gbàǹjarè wà á máa wá bó ṣe máa lo nǹkan tó máa enhance ẹ tó máa lè do ẹni. I'm telling you. Wà á máa ké gbàǹjarè pé ẹ gbà mí not only pé wàá rà fún á lò ó wàá ka description nǹkan tó rà wàá wo prescription ẹ wàá wo bó ṣe máa lò á lò lójú ẹ wàá jókòó tì í títà mi ẹ bá ti tó wàá hé lọ́rùn ọwọ́ mu wọlé kó lọ dó ẹ. Bó bá dẹ̀ fẹ́ lọ kì í níta again wàhálà ti ẹni ẹbọ kó ṣàṣì sáàfù wọn nínú ilé. Ìgbà tá à ń sọ̀rọ̀ oníkálukú sọ pé ṣé fẹ́ gbọ́ kan ni ṣé fẹ́ ṣe kíní kan ni. Àwọn òbò tí àwọn ìyàwó monetize tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin monetize àwọn ẹ mọ̀ pé museum póríṣiríṣi àwọn museum center kan wà tí wọ́n máa send àwọn ọmọlé lọ tó máa ní kán wọlé free of charge. So tó túmọ̀ sí pé àwọn òbò kan tẹ̀yìn sọ di museum center irú tó wà ní bóyá àwọn museum center tó fi ń gbowó wọlé. Àwọn museum center kan wà tó jẹ́ wípé free of charge ni àwọn òbò kan wà tó jẹ́ pé free ni tó bá tún do obìnrin yẹn tó obìnrin yẹn á tún ṣe pepper soup fún wọn. A ṣe pepper soup fún á tún fún wọn ní bíà lé àbí kó fún wọn ní burúkutu lé àbí kó fún wọn ní wine lé nígbà tí wọ́n bá dó wọn tán. Even gan tó wọ́n bá offer obìnrin yẹn nìkan máa ní tó bá tún bọ̀ níjọ́ míì obìnrin yẹn á tún ra gift sílẹ̀ a máa ṣe pé obìnrin yẹn ò gbọ́n kò ṣe pé kò gbọ́n o. Ẹ má torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin mọ̀ pa máa ní ẹ ń fowó ro kódó kinní kan tó bá mọ iye okó àwé wàá fi owó ra okódó. Tó bá mọ iye okó tó bá yẹn ọ̀pọ̀lọpọ̀ yìí ni ẹ̀mọ́ ara yín bá ṣeré ọkùnrin ò ní nǹkan kan láti lose bẹ́ẹ̀ bá fún lóbòdò ó ní option tó bá wọnú toilet á fi ọṣẹ fa masturbate rẹ̀ á dà àbí kó kọjá sí bòmí àwọn obìnrin là kì í lè ṣerú ẹ̀ so tó bá ti rí pé ọkọ ẹ ti ń ṣe pé kinní kan tètè ya ké gbàjarè kó mọ nǹkan tó máa ṣe sí bóyá ó ti ní problem tó ti ní health problem kó lọ wá àwọn nǹkan tó lè lò tó lè fi bá ẹ lò pọ̀ tó lè fi dú ẹ. Òbò kì í ṣe museum center kò ń ṣe YouTube tí wọ́n monetize all the time. Even YouTube gan ó máa níye viewers ó máa níye views tó ní ó máa níye àwọn subscribers tó ní kó tó lè monetize channel rẹ̀ kò ń ṣe gbogbo iṣẹ́ náà monetize lórí YouTube. Torí pé nǹkan tó wá ń rìn nísìn tó ń trend nísìn ni wípé ayé ọkùnrin àti kọ́kọ́ bàjẹ́ lórí demand náà kó tó di wípé tiẹ̀ fún lóbòdò èlò náà ń tà kí ló lè tó yẹn. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó yẹ kán gbájúmọ́ wọ́n máa ṣọ́ ọkọ wọn ó ra ó condom 5 wálé okùn 4 àbí kó woru táìpù tó kó oògùn kan wálé okùn 4 lọ tí lọ fi lọ lò ń ta kó woru táìpù tó rí kó lọ sápá mọ́ra rú ẹ̀ kó lò fún ẹ kí ló kàn ẹ́ pé bóyá ó lọ lò ń ta ó ń pé owó tó bá fẹ́ lò á lò ó má para ẹ ọkùnrin míì tó bá fẹ́ gbé ẹlẹ́mìí gbóná èmi ti rọ́kùnrin tó yẹ pé ó ra 5 kọ́ńdọ̀m 5 ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní yọ lẹ́yọ kọ̀ọ̀kan láti gbéyàwó lẹ́lẹ́mìí gbóná kò dẹ́ ṣe pé bóyá ó lò ó mọ̀ ṣe ni torí ó mọ̀ pé wàá sọ̀rọ̀ ó mọ̀ pé mi àgbóná fast forward ẹ̀mí ẹ̀ mo ti rí I'm telling you mo ti rí èmi máa lọ ra tí n bá rí pókó ẹ̀ ò ṣiṣẹ́ bó jẹ́ nǹkan tí mo ní tó ń tà pé kókó ṣiṣẹ́ máa fún ẹ pé kó lò máa jókòó tí ẹ báyìí àjọ máa jókòó nígbò bá lò tán máa jókòó máa wẹ̀ tó bá pọ̀ wákàtí 2 náà ló máa fi ṣiṣẹ́ a máa jọ jókòó síbẹ̀ ni tí kinní yẹn máa fi ṣiṣẹ́ ní okó ẹ̀ máa ṣọ́ okó ẹ̀ níbi tí mo jókòó sí máa ṣọ́ okó ẹ̀ tí n bá ti rí pé ó ti ṣiṣẹ́ lára ẹ̀ fúnra mi ni máa hi ẹ́ lọ́rùn ọwọ́ yájà wọlé lọ dó mi tó bá kúrò mi bá wù ẹ́ èmi ni wípé gbogbo ara tí mo gbogbo nǹkan tí máa ṣe tí mi ò fẹ́ fi jẹ́ pé okó yẹn ṣe ńgbà ibi tí n bá lò dé òkò wọ́n gan ó bá máa wúlò ń ta gan díẹ̀ ló máa kù
ibi bá lo oko yẹn dé ibi bá lo dé mi ní kó má lo nta o boy ibi oko wo ni ò ṣiṣẹ́ máa fún ẹ ní space mi ní choke but n bá ready pé kó do mi mo ready ni gbogbo ọ̀nà tó dẹ̀ máa fi ṣiṣẹ́ ni mo máa wá obìnrin tó bá mọ iye oko kò yẹ kó máa monetize òbò kì í ṣe YouTube channel òbò kì í ṣe museum center òbò kì í ṣe Disneyland òbò kì í ṣe Wonderland tó ń fi owó wọ̀ èmi ò ní kọkùnrin má ra gift fún yín bọ́ ẹ má jẹ́ kó jẹ́ pé ó mú láti ṣe kó tó do yín láì ṣaṣẹ́wó ẹ mọ̀ pé tèmi ò bá rí mi ò kí ń sọ ẹ má dẹ̀ máa tọra yín tí ọkùnrin ò bá sọ̀rọ̀ nípa dídó nínú ilé ìwọ náà má lo agídí kó dákẹ́ o má jẹ́ kí ọ̀nà méjì ò jẹ́ o tètè ya mọ̀ bó ṣe máa tèrò ara ẹ pa o bójú o máa lọ ra burantashi fún o máa ra nǹkan fún tó kó ẹ máa fi lè tó máa fi lè rí ẹ dó má jókòó síbẹ̀ kó máa kaye kọ́ndọ̀mù tọkùnrin rà wọlé àbí tó ti lò níta kó sí tó kàn ẹ́ má para ẹ ìyẹn ò dẹ̀ mí pé o love ọkọ ẹ is just to give yourself peace of mind láti lè ṣèyá àwọn ọmọ ẹ láti lè enjoy ilé ọkọ ẹ dalẹ́ ni má para ẹ má jẹ́ kẹ́yàn kankan tẹ̀ ṣé orí ìdájọ́ oko gan Ọlọ́run mi rò pé ó lè ṣe ẹ gbàgbé ń pa bó ṣe ṣẹlẹ̀ ìdájọ́ oko ó máa difficult láti ṣe ìdájọ́ oko àtòbò ìdájọ́ ara tó kù o búyàn o ṣe bọ́ ìdájọ́ pé o lọ dó èèyàn o kò yẹ kó o dóyàn èèyàn mélòó ló ti dó mi mọ bí ìdájọ́ yẹn ṣe fẹ́ ṣe o lọ́jọ́ kẹyìn o nítorí pé tẹ́ bá study bí oko ṣe ń ṣiṣẹ́ ẹ mọ̀ pé kò sí lọ́wọ́ ọkùnrin even bóbó ṣe ń ṣiṣẹ́ kò sí lọ́wọ́ obìnrin so ìdájọ́ oko àṣòro ṣe ẹ má tọ́ra yín gbogbo àrà tẹ́ bá lè fi enjoy ara yín ẹjọ́ nítorí Ọlọ́run enjoy ara yín o pẹ̀lú ọkùnrin yín o gbogbo ọ̀nà bọ́ bá ní ẹ̀ ń dẹ̀ ń roko èmi bó o bá dó mi dáadáa máa ra gift fún ẹ ọkọ mi dó mi dáadáa wàláì máa ra gift fún Ọlọ́run mi ní expect anything má tẹ̀ tún free ẹ because mo enjoy ara mi mo dẹ̀ dá mi ra ọkàn mi balẹ̀ má tún sọ thank you má tún pé you made me feel like a woman and anytime tí bá ti rántí báyìí òbò mi ìdọ̀ mi máa gbé péré ni ẹ láti kọ́kọ́ lọ pọ̀jù ẹ láti kọ́kọ́ lọ ẹ lọ rí examine ara yín ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ obìnrin kẹ́ lọ wo bí wọ́n ṣe ẹ kọ́kọ́ lọ kọ́ bó ṣe ẹ lọ bẹ̀rẹ̀ láti abd ẹ lọ kọ́ bó ṣe ń gbádùn oko ẹ lọ kọ́ bó ṣe ń mọyì oko tẹ́ bá mọyì oko ní monetize oko ní sọ oko di YouTube ní sọ oko di museum center ní sọ oko di Facebook tó monetize ẹ mọ̀ wípé awọ tó wà lára apá yín náà ló wà lára òbò wọ́n kọ cover ẹ ni ẹ mọ̀ pé bí òbò tí ń ṣe wà sacred sí yín bí òbò tí ń ṣe jẹ́ nǹkan ibi ìkọ̀kọ̀ àti àṣírí bẹ́ẹ̀ ni oko ọkùnrin náà jẹ́ ibi ìkọ̀kọ̀ àti àṣírí àjọ ń gbádùn ara wa ni àjọ ń gbádùn ara wa ni mi ní kọkùnrin má tọ́jú obìnrin but ẹ má monetize àjọ ń gbádùn ara wa ni o lè dá dóra ẹ pátápátá wàá lo oko rọ́bà ò dẹ̀ dàbí oko má tanra ẹ àjọ ń gbádùn ara wa ni ẹ má sọ di bàbàrà kẹ wá fi torí ẹ kẹ báyé ìgbésí ayé ọkùnrin mi jẹ́ pé dìgbà tó bá lọ ta ilé ogún tí bàbá ẹ filẹ̀ fún kó tó lè rí yín dó èlò náà ń tòbò ṣó yàtọ̀ sí awọ tó wà lábẹ́ yìí náà ni ó yàtọ̀ sí wò yẹn náà ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run òótọ́ lèmi máa sọ èmi ò sí lára àwọn tó ń tàn yín bí ọkọ ẹ bá dijú tó ti ń ṣe pé bí akíní kan wá wọ́n bá fowó roko yẹn dó fowó bẹ ọkọ ẹ dó because yìí bá bàjẹ́ tó nídìí ló máa dà Ọlọ́run má jẹ́ káyíkẹ́ tó bá gbádùn oko ò ní lè stand ẹ̀ pé kọ́kọ́ ẹ sọ pé òun ò ní dó ẹ àwa mọ̀ pé èèyàn mọ̀ pé ọ̀fọ̀ ló ṣẹ̀hun ogun jàrun oríṣiríṣi nǹkan burúkú ti kọlù burúkú tó bá gbádùn oko ò ní sọ pé kọ́kọ́ má dó ẹ anyway fún gbogbo ẹ̀yin tí oko yín ò bá ṣiṣẹ́ dáadáa ọ̀ṣọ́mọ tẹ́ wà ní Nàìjíríà àbí tẹ́ ní problem pẹ̀lú ọ̀rọ̀ oko yín àti gbogbo oríṣiríṣi health problem ẹ pè Yenkem sí orí 09032644598 09032644598 àbí kẹ́ pè wọ́n sórí 09032962698
09032962698 ẹ pè wọ́n tẹ́ bá ní problem ìwọ tó bá ní problem pé health ọkọ ẹ ó ti affect oko ọkọ ẹ fúnra rẹ̀ jáde kó help ọkọ ẹ tó bá ti níbò mi tó ń lọ help ọkọ ẹ at Pleasant Glow ẹ pè at Pleasant Glow ẹ wò torí ẹ mo ṣe máa mọ̀ wọ aṣọ yìí kẹrí mi ẹ rí pé mi ò make up ojú mi ṣe ẹ pè at Pleasant Glow kẹdẹ ẹ follow wọn lórí Instagram lórí +44 790 481 2393 +44 790 481 2393 nǹkan tí máa fi kágbá ẹ ni pé ìwọ tó bá mọ̀ wípé nǹkan kò ṣe é bọ̀ òun jẹ́ kí nǹkan ìta kó affect ti lé bí òbò ìta bá dùn mọ́ ẹ tẹ́ ẹ bá ṣọ́ra kẹ́ ẹ ṣẹ̀tọ́ yín oko ìta lè dùn mọ́ ìyàwó ẹ̀ náà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹnìyẹn o tí nǹkan kò ṣe é tí kò ṣe pé bóyá o ti anxiety yẹn bá ti kúrò ńbẹ̀ ẹ wá ọ̀nà bẹ́ẹ̀ máa ṣe pé padà pé bí a ṣe sọ but tí òun ṣe pé kíní tó kàn ń take ìyàwó for granted bí òbò ìta ṣe dùn oko ìta náà máa ń dùn gbà mí pẹ̀lú ìyàwó ẹ̀ o ìyẹn ni mo ní kí n mú wá at Pleasant Glow ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń wá ògùn ìdákọ́lẹ̀ ẹ kọ sí mi lórí +44 7404 851234 before the end of the week máa wá live láti wá ṣe show a máa sọ lórí bí phone tó ṣe ń da lérú níbí bóyá àwọn tó níyàwó bí tó tún níyàwó lẹ́kọ̀ọ́ báwo ni rules wo ló guide phone tí ọkọ ẹ bá ti kúrò lọ́dọ̀ ẹ̀ ń bíbá tó ti lọ sí Nàìjíríà lọ bá yàwó kejì a máa sọ lórí ẹ má gbàgbé àti pé Yemkem lórí +234 9032644598 +234 9326962698 àbí at Pleasant Glow lórí Instagram at Pleasant Glow or +44 790 4812393 mo mọ̀ wọ aṣọ yìí ní kẹ́ lè mọ̀ bí cream wọn ṣe rí lára mi kó tó dìgbà náà ire lójú owó ń rí o.